أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه. فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه. فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. A kí gbogbo wa pátá pẹ̀lú kíkí tí ó rẹwà jùlọ nínú gbogbo kíkí tó ń bẹ láyé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kíra káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Basira, eléyìí tí a máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Àwọn SARS wa tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run ní gbogbo àwọn tí wà níbí pẹ̀lú wa. Àwọn gbogbo àwọn olólùfẹ́ òdodo ní gbogbo ibi tí a bá wà, kí àwọn náà súnmọ́ tòsí, kí a jọ máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí lọ kọ́lọ̀ kó san wá lẹ́san lórí Allahumma amin. Àwọn SARS wa tí wọ́n tún máa bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ni SARS wa Suleiman bun Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè, kọ́lọ̀ jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá, ẹni tó jẹ́ pé ń lólóore jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba àlékè ọládá, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. Owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim. Àfẹnutọ́ wá pàdé Ọlọ́run balikọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nífàq. Ọlọ́run balikọ́lá àfàànú rẹ̀ àfi ń bẹ̀, àfi ìjọkànṣo rẹ̀ àfi ń bẹ̀. Àdánwò tí yóò bá wa táfìlà sí Islam Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Akí ògbà ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
iléeṣẹ́ Solution FM ọlọ́run má jẹ́ kó jóná. àmín. Gbogbo àwọn olólùfẹ́ òdodo tí à ń tẹ̀lé ètò Albasirah tí à ń fi ọkàn tá a fi ń bá wa lọ nílé lẹ́yìn odi lórí Facebook ni àbí lórí gbogbo tó jẹ mọ́ ẹ̀rọ ayélujára kátá ọlọ́run balikọ́lá abẹ́ ọ nínú àánú rẹ ọlọ́run ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa Àmín. wọlé akẹ́kọ̀ọ́ sọ náà yí ká bá a níbi tó gbé lérè wọlé la hawla wala quwwata illa billahi al-azim. Ní alẹ́ tòní gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí pé inú àsìkò mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam òun ni a wà ẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa mọ́lúdì kì í ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì làwa ń sọ sallallahu alaihi wasallam. Kò sí nǹkan kan bíi mọ́lúdì tí àwọn èèyàn ń ṣe tó ju ìwà nǹkan jẹ lọ torí pé kò sí lára ẹ̀sìn wa. So ìyẹn kò rújú rárá pé ara ẹ̀sìn wa kọ́ ni sísayẹyẹ ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam. Kódà kò yí sí ẹ̀rí téèyàn ṣe máa wá káàkiri àìmọ́gbẹ̀sìn yìí ni kí a máa ní ìfẹ́ ànábì ní kẹ́ni. So mọ́lúdì tẹ́wọ̀n yẹn sí láti last year láti 1446 tí a ṣe wọ 1447. So gbogbo oṣù ní a ṣe mọ́lúdì ànábì ṣé ìfẹ́ ànábì lè mi wá ṣebí tí wọ́n bí yẹn January náà wọ́n máa sọjọ́ bí rẹ̀ lọ kò ní ìdí ẹ̀rí kankan bíi ké kálukú wà nǹkan jẹ inú oṣù mọ́lúdì la wà ìjẹta àbíjọ ní ìjọ on the 12th. So tó wá jẹ pé títẹ̀sìn àwọn yẹn fẹ́ sí ni kálukú ó ṣe ń jọ náà bá a ṣe máa ń túnú àwẹ̀ ńjọ́ kan náà tá a ṣe iléyá ńjọ́ kan náà a kì í jímọ̀ ńjọ́ kan náà. So torí pé ẹ̀sìn lílé yẹn ó ti lọ́jọ́ ṣùgbọ́n tí kálukú mú déètì rẹ̀ ńjọ́ tọrọ kálukú lọ́rùn pé jò ní àwọn bàbá dì ní òun wà nílé láti lè mú nǹkan jẹ kò ní ní pé ẹsẹ̀ ń wẹ́rì káàkiri o wàláì ẹ̀rí lẹ́yìn ọ̀gá tó lẹ́rìí káàtì ẹ̀ tó wá máa sọ pé àwọn ẹ̀rí ni. Ṣùgbọ́n ibi táwa ń lọ ni pé ìtàn Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà tá a fẹ́ gbà ṣe mọ́lúdì rẹ̀ nù a fẹ́ jẹ́ ká gbọ́tà rẹ̀ pàtàkì jùlọ nírú àsìkò yìí tó jẹ́ wípé àwọn èèyàn ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra ṣíà. So àwọn ṣíà wọ́n gbé èkuru wọlé ẹbọra náà sì fi gbé wọlé àwọn èèyàn wá ti wá gbé èkuru jẹ lọ́wọ́ ẹbọra ṣíà tí ń bú àwọn sàbí ànábì. So káfẹ́ kan fún opportunity ká fi máa wọ nọ́ọ̀tà ànábì gan lọ abápò nọ́ọ̀tà ànábì ká bọ́ nọ́ọ̀tà àwọn sàhábà ká rọra máa yanjú rẹ̀ díẹ̀díẹ̀. So àfi tá a bá tó sáré rí nǹkan míì tá a fẹ́ sọ tá a máa fi tì í bọ̀ láàrin. So èèmọ̀ ń pa bíbí amẹ́nulé díẹ̀ níjẹjọ amẹ́nulé díẹ̀ nítorí pé alábala méjì ni prógámù wa níjẹjọ alálejò àwọn chairman wa so lórí ọ̀rọ̀ ají so ṣùgbọ́n ní aṣọ díẹ̀ bẹ́ẹ̀ àwa gbé abala kejì aṣọ́bò ní ìpìlẹ̀ ìran ànábì ṣe bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam ńlá sọ fún àwọn bàbá tó lóko ẹgbẹ́ pé ìlànà fi ń sìn náà pé èmi lọ́mọ Abdul Muttalib èmi lọ́mọ Hashim. So káwa gbé láti bí àwọn èèmọ̀ tàbí bí ànábì ṣe wáyé àti bí wọ́n ti sọ lórúkọ àtàwọn bí wọ́n ṣe fún lọ́yàn kákàrà sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀. A ti jẹ́ kó yá pé ẹni tí ó bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni Abdullahi bàbá ànábì ní ìjẹba bàbá rẹ̀ ní Abdul Muttalib àti sọ̀tàn rẹ̀ ní last week. A dẹ̀ sọ bí tí ànábì fi ń pèrè ẹ̀ ní pé èmi lọ́mọ ẹni tí ẹ fẹ́ pa méjì asọ̀tàn yẹn. Abdullahi ló fẹ́ Amina ìyún ìyá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So lórí ọ̀rọ̀ pé ìyá ànábì àti bàbá ànábì sínú náà ni a wà à ń bọ̀ ń bẹ́ eléyìí yìí ṣe ọ̀rọ̀ kan tó ní wàhálà kankan nú ọ̀rọ̀ ẹ̀sìn ni ó clear gan ṣùgbọ́n yẹ kí ẹ jẹ́ kọ́ ọmọ kí ó yanjú ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtì ń dá sọ̀rọ̀ Nàìjíríà so kí ó yan òòyì wọn dáadáa bí ké kí wọ́n kàn lóde kí wọ́n dá wákà tí máa gbọ́ nǹkan bí bẹ́ẹ̀ ni pé kò sínú tí yìí so ní ti ń ṣẹlẹ̀ nu àwọn méjèèjì fẹ́ra wọn Abdullahi jáde láyé nígbà tánábì wà nínú oyún so wúlídà yatiman wọ́n bí ànábì sáyé ní ọmọ òrukàn tí ò ní bàbá so làwọn àfọwọ́kà fi máa ń dá pé Ọlọ́run ló tọ́ Muhammad fúnra rẹ̀. Ọlọ́run ọba ló tọ́jú ànábì kò gbọ́júmọ̀ bàbá tó bí sáyé ó dàgbà díẹ̀ níyà náà tún lọ. Ọlọ́run ọba tó tọ́jú ànábì tọ́jú wa fáwọn òbí wa tọ́jú wa fáwọn òbí wa. So ẹnu wákà wọn ti sọ bá ànábì ṣe gbé ìgbésí ayé rẹ̀
pé Ọlọ́run lọ́tọ̀ Muhammad fúnra rẹ̀ kò gbọ́njú mọ́ bàbá tó bí sáyé ó fi hàn pé wọ́n bí lọ́mọ òrukàn nù ó dàgbà díẹ̀ ìyá náà tó lọ àwọn àfáà wa fi ra wọn sọ́dọ̀ pé Ọlọ́run tó tọ́jú ànábì. Ọba tó tọ́jú ànábì kò gbọ́njú mọ́ bàbá tó bí sáyé ó dàgbà díẹ̀ níyà náà tún lọ. Ọlọ́run ọba tó tọ́jú ànábì tọ́jú wa fáwọn òbí wa tọ́jú wa fáwọn òbí wa. So mẹ́sẹ̀jì àkọ́kọ́ tá a fẹ́ gbọ́ yín bẹ́ẹ̀ ni pé àṣẹ máa lóbi láyé kò ní kéèyàn máa débi téèyàn ó dé. Jáàlì àbíbù ìlàlẹ̀ ojú díẹ̀ tí máa. Ànábì wá sáyé yẹtíìmà tí ò tiẹ̀ gbọ́njú mọ́ bàbá rẹ̀. Wàlíkánú fi dárí bí zọlámì sẹ́kìmá. Ìjọ náà ni gbogbo ayé inú òkun ni a wà ṣùgbọ́n Ọlọ́run fi ànábì ṣèmọ́lẹ̀ fàyè. Wà á náírà lílì kan ní ìlànà ìlìdọ̀lámà بشريعة لا تقبل تقسيما بشريعة لا تقبل تقسيما. Sẹ́rí nínú ìmọ̀ àkọ́kọ́ tọ́kọ́ ṣẹlẹ̀ ni pé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn àfọ onítàn wọ́n gbé wá tá a bá lọ sínú Mustadrak àfọ wa Hakim wọ́n wà ń bẹ̀. Àìmọye àwọn àfọ onítàn ni wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pé arákùnrin kan bẹ nílùú Mẹ́kà Yẹhudi ni so tábà pé yẹn Yẹhudi àwọn Júù ó jẹ́ni tó nímọ̀ nípa ẹ̀sìn Yẹhudi alẹ́ ẹjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam tí í ṣejọ́ Monday tó náà bí ànábì ní ìjọ Monday on the 12th oṣù Rabiul Awwal oṣù ojú ọ̀run ẹlẹ́ẹ̀kẹta òní wọ́n bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mùsùlùmí ẹja mọ́ta ànábì wa gbogbo ń tẹ́ ń sọ fún yín eré táwọn kankan ń ṣe ní home video tí a ní ẹ máa wò àbí tẹ́ ń wò lórí YouTube lè kẹ́kọ̀ọ́ kankan bẹ́ẹ̀ eléyìí ní òun fẹ́ ṣe wèrè eléyìí ní òun ó ṣe abaláwo eléyìí ní òun yìnbọn pa eléyìí ní òun ó ṣe báyìí àwọn sì ti gbowó àpò ọkọ̀ gbélé wọ́n wá ń sọkọ́nù lékè ọlọ́mọ ayé ti pa o sọ ni pé kò sẹ́ni tó bẹ́ẹ̀ gọ̀ tó rú ẹni o ẹni tó ń sọkún fún tí wọ́n ń wò bí ẹni pé reality ni níjọ́ ẹnìkan ló sọ pé ìwọ ọkọ̀ gbọ́ ìwọ ọmọ sọkún ìwọ ọkàwé onírìṣẹ́ wọn láwọn fẹ́ sí drama eré ni wọ́n wá mú ní reality tó bá ti á fẹ́ sọ̀rọ̀ láyé rẹ pé lọ́wọ́ kòtò ayé lọ́wọ́ dúró àdánwò ọmọ pààyè pé mẹ́ta rọ 1 million ló pé ní ìtàn gidi tọ́lọ́ọ̀bà àlékè ọlá gbé wá fún wa ẹni tó jẹ́ role model wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí ń tọ́ wá débẹ̀ láyé tó rí débẹ̀ tọ́ bá ń bẹ̀ ìtàn rẹ̀ kún fún oore ni láti bẹ̀rẹ̀ débi tó parí sí salawatullahi wa salamu alayhi ìyẹn Ànábì sallallahu alaihi wasallam so Ànábì wa Yahudi yìí gbèlú Mẹ́kà òun wà ń bẹ̀ bí ẹ ṣe wá bí Ànábì ó wà lọ́dọ̀ àwọn Quraysh ni wọ́n sọ fún orí àpẹẹrẹ kan orí àpẹẹrẹ tí ìmọ́lẹ̀ kan tàn ó wá ní ẹ̀yin ará Mẹ́kà ẹ lọ wádìí wọ́n ti bí ọmọ kan lónìí wọ́n ti bí ọmọ kan nílùú ìlú Mẹ́kà ńlọ́wà wọ́n sì ti bí ṣé wọ́n bí ọmọ kan lónìí àwọn tí ní wọn ò bọ́mọ kankan wọ́n bí ọmọ kan lónìí o ní ẹ bá dìde ó ní ẹjẹ sọ fún yín ọmọ tí mo ní wọ́n bí tẹ́ ẹ bá lọ wo bí èjìká rẹ̀ báyìí àwọn arun kan rọra ṣùjọ bẹ lọmọ tí mo ń sọ yìí ẹ lọ wà làwọn ará Kùrẹ́ṣì ní ẹ bá ń tójú bọlé káàkiri lọ pé ẹ dákun níbo ni a ti bímọ lẹ́nìkan wá ní Àmínà bímọ lónìí ìyàwó Abdullahi ó bímọ ní ẹ bá lọ bá Yẹhudi ń bá ní ẹ̀ǹsùn bẹ́ẹ̀ nígbò débẹ̀ ó ní wọ́n bò ń sí ẹ̀yìn rẹ̀ bó ṣe fojú kẹyìn Ànábì sallallahu alaihi wasallam ó dákú ni nígbà tó jí padà kí ló dé ọ̀rẹ́ yìí ó dákú kí ló dé ó ní wallahi qad dhahabati an-nubuwwa fi bani Isra'il ó lóun fọlọ́run búra
n tí ń jẹ́ ìjánàbí Ọlọ́run ó ti parí lórí àwọn ọmọ Ísírẹ́lì, kò sánàbí Ọlọ́run nù wọn mọ́, wọ́n ti gbóore ń kó lọ́dọ̀ wọn, ó ti wọ́ sọ́dọ̀ ẹ̀yin Lárúbáwá. Mọ̀ ń tó ṣẹlẹ̀ yìí o, afarihtum bihadha, sínú yín dùn sí lẹ́yìn báyìí, oore ló ti wọlé tí ìwà àti sáwọn òkè orí kí ni orí. Àwa ti kànú tí àwa ti rí àti mọ̀ táwọn jẹ́ Ísírẹ́lì ó ti tán fáwọn báyìí, táwọn jẹ́ ọmọ Bani Israel. Ibi ọ̀tá ti bẹ̀rẹ̀ nù, torí pé àwọn ànábì Ọlọ́run yòókù inú àwọn Ísírẹ́láìtì ni wọ́n ti jáde. Ẹni tọ́lọ́run wá fẹ́ fi ṣe jókà ayérayé wọ́n wá lọ mú wa lọ́wọ́ ẹ̀yìn, oho wa gbogbo ayérayé tó ní ó ti tẹ̀ tọrọ ọmọ Ísírẹ́lì lónà ló fi dákú bá wọn. So eléyìí kọ́kọ́ ń jẹ́ nǹkan èèmọ̀ pé Yẹ̀húdí lọ sọ ẹ lọ wádìí wọn ti bọ́ ọmọ kan lù mọ́ka yìí níjọ́ náà náà. Nínú àwọn nǹkan èèmọ̀ èyí tó ṣẹlẹ̀ òun náà ni pé ọba Kísírà, ọba Róòmù, ọba Fárísì, àwọn ọba ìlú ńláńlá, àwọn ọba Fárísì náà ní Páṣíà. So ọba ìlú yẹn àga ọlá rẹ̀ ó gbólulẹ̀ ìjọ náà níjọ́ tí a bá Ànábì sallallahu alaihi wasallam. Wọ́n ní àga yẹn ọ̀dẹ̀ yẹ̀rí ó ti lé ní 1000 years. Kí ló ṣẹlẹ̀? Astagfirullah, ó ti lé 100 years tí nǹkan kan ò mì àga yẹn. Ìyún náà dẹ́rùbà pé kí ni tó ṣẹlẹ̀. Kódà iná ààfin ọba Róòmù àtọba Fárísì ló iná ààfin wọn kú tí èsì kú tẹ́lẹ̀ níjọ́ náà. Àwọn tí wọ́n jẹ́ òmòye wọ́n ní agbára ayérayé ó ti bọ́ lọ́wọ́ àwọn ilé ibi tí wọ́n gbé sínú. Eléyìí ń kọ́kọ́ ń jẹ́ àwọn àmì èyí tí nígbà tí àwọn tí sì ń kí n sọ̀rọ̀ ẹnìkan tí ń pè ní Sẹ̀tíhù. So Sẹ̀tíhù yìí làwọn èèyàn sọ pé Sẹ̀tíhù pé Ifá ní ń jẹ́ bẹ́ẹ̀ pé ń bẹnu Kùránì, kódà arólórin tó fi kọrin tó ti bá èyí olórin tó fi kọrin pé kìnnì kan tí ń jẹ́ fá nínú Kùránì wàláhì kò sí fáwọn kan nínú Kùránì. So Sẹ̀tíhù ló ń pè Sẹ̀tíhù sí ni. Kódà Sẹ̀tíhù tí mò ń sọ kì í sì Kùránì ló gbé wá. Kódà ọ̀pọ̀lọpọ̀ àfáà gan máa sọ pé kí ni Sẹ̀tíhù ń bẹ ó ní wọ́n lọ gbé wá. Àwọn àfọ onítàn wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ gẹ́gẹ́ bí Tàríù Damashqa Ibn Asakir nínú àwọn tí Ummahatil Kutub, àwọn tí ńláńlá táwọn ayérayé Islam tó wà òní àti ọ̀dà rárá. So arákùnrin kódà wọ́n mú àdìsí kan wá tí wọ́n lánàá bí sọ bó ti jẹ́ pé àdìsí yẹn ò ní pìlẹ̀ kankan. Gbogbo àfàtọ̀ bá fẹ́ lo àdìsí yìí ààrí sánádù fún téèyàn bá kí ó dènà yọ ọmọ kìkì ṣe gbọ́rọ̀ tí wọ́n bá lánàá bí sọ ló ṣe sọ tó bá kí ó dènà ìyẹn ló fi ní kó fárọ́ọ̀sì mà kí ó. So wọ́n ní bí ànábì lè rí ń pa Sẹ̀tíhù. Ànábì wa ní innahu nabiyyun dayya'ahu qawmuhu pé ànábì Ọlọ́run ni ṣùgbọ́n àwọn àjọ rẹ̀ ni wọ́n ra láre wọ́n kàn lọ jùnú. So ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá rí tẹ́lẹ̀ máa sọ pé kódà ànábì kan nífá àbá mi lè bọ́ bá ẹ sọ fún pé ń tọ́ka ní ọkọ̀ rẹ̀ tí o kì í ṣe pé kò rí kàtí ẹ kọ́ lédè lágbọ́wá ṣùgbọ́n kò sí nínú ẹ̀sìn wa báwọn kì í sànàbí Ọlọ́run débi pé àwọn èèyàn rẹ̀ ó wà dọ̀ ìyá rẹ̀ ànàbí ò sì sọ bẹ́ẹ̀ kò sí asílù fún ọ̀rọ̀. Ṣùgbọ́n Sẹ̀tíhù ń bẹ ìtàn fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún wa ipe Sẹ̀tíhù yìí bí àkàndá Ọlọ́run ni. Oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́yìn pé ara rẹ̀ rí jọ̀bọ̀jọ̀bọ̀ kò lé ego kankan láàjò rí lọ pé gbogbo ara rẹ̀ bí ìgbà tí ẹran lásán pé máa ń sẹ́wọ́ jọ̀wọ̀jọ̀ báyìí ní ẹ fi ní ẹ lọ kó wá bó ní ẹ gbé kalẹ̀ pé kí wọ́n máa fi dífá pé ń bo lànà bí lọ. But Sẹ̀tíhù tá à ń sọ ẹ̀ àwọn àfọ onítẹ̀sọ pé àkè lẹ́yìn ànábì Lùkùmánù in ló ti wà láyé wọ́n lóhun tó sì lò láyé lé 300 years ní Sẹ̀tíhù yẹn. So ó wà nú ẹni tí àwọn òkúta kan tí ẹ lọ bá tí ń sọ fún wọn nípa wíwáyà Ànábì sallallahu alaihi wasallam pé ẹnìkan ń bọ̀ wá sáyé o ó sì ti dé. Ó fún àwọn èèyàn nírò nílùú ibi tó ń wà ní Ṣáàmù
pé wọ́n ti bí sáyé nínú àwọn orin tọkọ tó ṣàlàyé fáwọn ẹ̀ka ànábì yìí ànábì ń bọ̀ o ẹnìkan ń bọ̀ o òun lọ́lọ́run ó kó gbogbo ayé lé lọ́wọ́ o so ṣùgbọ́n kì í ṣe fá àkàndá ni bí wọ́n ti sọ so òun ní sọ pé alaykum bi taqwallahi fi sirri. alaykum bi taqwallahi fi sirri wal jahri wala talbisu sidqal amanati bil udhr. bil gadri. ó ní alaykum bi taqwallahi ọ̀dọ̀wọ́ yín o sẹ̀tíù ní sọ o so má pè nífa o sẹ̀tíù òun lórúkọ rẹ̀ kódà àwọn àfọ olùpìtàn wọ́n ní kì í ṣe sẹ̀tíù gangan lórúkọ rẹ̀ ó tún ní orúkọ míì kíní kan rọ̀bí ubun rọ̀bíà ní àwọn àfọ oníta pé ń jẹ́ rọ̀bí ubun rọ̀bíà so wọ́n dẹ̀ kì í ran rẹ̀ bọ̀tí bẹ́ẹ̀ kọ́ la fẹ́ lọ ṣùgbọ́n náà àwọn ọ̀rọ̀ àsọọ́lẹ̀ kódà àwọn kan ní pé bẹ́ẹ̀ ń jẹ̀nu ni pé kì í ṣe èèyàn pé àjẹ́ pé náà àwọn tó sọ̀dá tó fi wíwáyà nẹ́bì rinlẹ̀ òun ni sẹ̀tíhù jẹ́ ó ní alaykum ọ̀dọ̀wọ́ yín o ẹ̀yin ará sáàmù ẹ̀yin ará róòmù tí wọ́n bá sọ̀rọ̀ ìbẹ̀rù ọ̀rọ̀ dọwọ́ yín o. ìsírí wà lè jàre. kódà tẹ́ bá tiẹ̀ wá sọ pé ifá náà ni tí mo ní kì í ṣe fáwọn ọmọ kàfẹ́ sọ ni o àjẹ́ pé wáàsí gan ni ifá tó ṣe tẹ́ bá ní àjẹ̀nú kan ló di ifá tàbí ni wọ́n ń kó káàkiri bá wọn ìtọ́sọ ní ìsinmi pé alaykum bi taqwallahi fi sirri wal jahri. ọ̀dọ̀wọ́ yín o ìbẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba. wala talbisu sidqal amanati bi. ó ní ẹ má dàrú o ẹ má dàpọ̀ mọ́ra wọn o ìjódodo àmánà trọ́stì tó jẹ́ pé ńlọ́lọ́run fẹ́ rán sáyé ẹ má fi èrú dàrú o kẹ má sọ pé kò rí bẹ́ẹ̀ mọ̀ kì í sànà bí Ọlọ́run ẹ má dán wo ifá ní sọ báwọn ọ̀rẹ́ bí kì í ṣe fásitì o káwá pè ní bàtẹ́yìn àfà kan ń pè ẹ ò ké wá sí ní í ṣe o. wàkúnù lè járe jáǹbì ìṣìnà wájú nàta. ó ní ẹ lọ jẹ́ fún alásùnmọ́ ẹyẹ ànábì tọ́lọ́run fẹ́ gbé dìde yìí ẹ jẹ́ ẹni tí ó protect ẹ ní o ẹ jẹ́ fẹ́ǹsì fún ní o ẹ jẹ́ ẹni tí ó protect ẹ táburú kankan òfin ní ìkànnì o. ìdámà ara tí ò ná ìbátú mi náà dárí. ó nígbà tí àwọn aburú bàbá ń yọjú sí i táyé fìlàkàlàkà ẹ̀yin ẹ wà ní ẹni tí ó protect ẹ ní o ń bọ̀ o wọ́n ti bí sáyé o. naibatu minadari. nígbà wọn bá nàbí sallallahu alaihi wasallam àìmọ̀ oríṣiríṣi nǹkan ìmọ̀lẹ̀ tán kankan almuhim wọn bí sáyé wọn bá nàbí sáyé ẹni tó kù ní bàbá fún òun náà ni Abdul Muttalib tí mo sọ tán rẹ̀ fún wa níjẹjọ tó jẹ́ bàbá ànàbí òun ló wá gbé ànàbí sallallahu alaihi wasallam ó wá sọ ní lójú ẹsẹ̀ náà ìrìwáyà kẹgbẹ́ wá pé wúlì rasulullah nínú ọ̀dàlá ìlú nùbúwà wúlì rasulullah maktuman masruran wọ́n bí ànàbí lẹ́ni tí wọ́n ti bá dábẹ́ lẹ́ni tí wọ́n ti bá ṣe ìwọ̀ tí ìwọ̀ rẹ̀ wípé ànàbí sọ pé ẹ̀dá Ọlọ́run kankan ò rí òwò òun rí ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ múlẹ̀ wípé wọ́n bá dábẹ́ wọ́n bá ànàbí ìṣàgbẹ́ sí máa ń bí ọmọ pé ẹ̀dá Ọlọ́run kankan ò fojú ká òun rí wọ́n ti bá ṣe wọ́ rẹ̀ a rí nù tíra ṣùgbọ́n gbogbo tẹ́ kọ́ nù tíra náà ni ó nídìí jíjọ́ nígbà míì tí mẹ́yìn bá lọ alimohim wọ́n ṣàbísáyé ká má pa ní ẹ̀pọ̀n rógódó ju in tó bá fẹsẹ̀ múlẹ̀ nù tàn ká sọ èyí tó bá jẹ́ ọ̀rọ̀ ká sọ pé kò rí bẹ́ẹ̀ èyí tí wọ́n parọ́ mọ́ ṣàbẹ́ àáyàn dànù so àjọ anabi sallallahu alaihi wasallam bàbá ẹ̀ wá gbé ọ sọ ní Muhammad anabi ní inna li khamsata asma mo lórúkọ márùn kan tí mo ń jẹ́ ana Muhammad bàbá rẹ̀ ló sọ ní Muhammadu ana Ahmad ẹn tó sọ ní Ahmadu ní anabi Isa ipe anabi Ọlọ́run kan bọ̀ lẹ́yìn yóò yá ti min ba'di ismuhu Ahmad orúkọ rẹ̀ ó máa jẹ́ Ahmad orúkọ anabi di méjì ẹlẹ́ẹ̀kẹta anabi ń jẹ́ Alimahi
ọlẹ́ òun máa ń jẹ́ máa hí alẹ́kàyàn omi oríkì so èmi òun ẹni tó wá pa nǹkan rẹ tó jẹ pé ọlọ́run fi mí pẹbọ rẹ ló kọ rẹ ànábì ní mo jẹ́ alẹ́ ákíbù bíi adéparí ọlá ìtọ́ kẹ́yìn àwọn ànábì bákan náà èmi ni alhashir ẹni tó jẹ pé ẹ̀yìn mi ni wọ́n ti gbé gbogbo àwọn ànábì yòókù dìde níjọ́ gbé dàlkìyàmà ó kọ márùn tànàbí ń jẹnu ó ti kọ márùn báwa bí so ó kọ márùn tí ń jẹnu kò sí tí ń jẹ adéwálé ànábì wa Muhammad adé kankan ọ̀wálé tó ti bá gbogbo àwọn eléyàn sàrùjí ojú agbo láti fi lè rówó gbà lóde pé ànábì adéwálé so ẹ bàbá yorùbá sí gbà náà so tẹ bá pẹ̀lú akẹ́hìndé gbẹ̀gbọ̀n ẹ lè mú níbi khatimul anbiya akẹ́hìndé gbẹ̀gbọ̀n wa imamul mursalin ẹ kó papọ̀ náà nù khatimul anbiya wa imamul mursalin orí kìnìyàn ó sì lọ́ba ṣùgbọ́n èèyàn máa parí ọlá kìíní kàkà sáwọn owó kọ yorùbá kan kò sí ànábì tí ló kọ márùn lónìí náà wọ́n pè ní Muhammad sallallahu alaihi wasallam ẹni tó fún ó ní mo sọ ní Muhammad kó lè bá a máa jẹ́ tí gbogbo ayé ọmọ yìn ẹni tí wọ́n ń yìn gán táwọn èèyàn máa yìn gán ọ̀sọ̀rọ̀ bánàbí ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam so bàbá yìí ló fún lóko nínú ìṣesí lárúbáwá ó ní pé kí wọ́n wọ ẹni tí ó fún ọmọ lọ́yàn àwọn tó tọ́jú ànábì ni mo fẹ́ ká ìkalẹ̀ yìí nínú ọ̀rọ̀ tí kí n padà ọ̀rọ̀ tí yẹ̀wùdí tó wà ní Mẹ́kà tó sọ ọwọ́ sọ fún ará Mẹ́kà yìí pé àní ti bí ọmọ kan lónìí ẹwà kan nílùú Mẹ́kà yìí wọ́n ti bí tá a bá sì débẹ̀ ó ní ọmọ yóò ní mu yàn fódìdí ọjọ́ méjì torí pé àlìjẹ̀nù ní ọ̀lọ́ dí ẹnu rẹ̀ pa pé kọ́ má fi lè rí ọyàn mú fódìdí ọjọ́ méjì so bó ti sọ́nà nù àwọn olùpẹ̀tẹ́ fi rinlẹ̀ bẹ́ẹ̀ kò ní rọ́yàn kò ní mu yàn fọ́dọ́ méjì so anabi sallallahu alaihi wasallam ẹni ò fún lọ́yàn lẹ́yìn ìyá rẹ̀ torí pé ìyá rẹ̀ fún lọ́yàn ṣùgbọ́n nínú àwọn tí wọ́n kọ́kọ́ tọ́jú ànábì lárúbáwá nù sí sí wọn ni pé wọ́n máa ń gba alágbàtọ̀ ìyá ọmọ lè máa fún lọ́yàn tẹ́lẹ̀ omi ló tó máa bá fún lọ́yàn so ẹni tó fún lọ́yàn lẹ́yìn ìyá tó bí òun náà ni Umu Aiman obìnrin àlùbáríkà ìyá dáadáa ó jẹ́ ẹrú fún Abdullahi tó jẹ́ bàbá ànábì bí ìgbà tó jẹ́ pé wọ́n lè ní ogún tí bàbá ànábì fi ilẹ̀ bí ìgbà tá a lè sọ pé náà ni Umu Aiman ní dúkìá bàbá rẹ̀ ìyá ẹ̀ lọ kọ́kọ́ tọ́jú rẹ̀ ànábì ó padà gbà Islam tánàbí bọ́kùn rẹ̀ kó lóko ẹrú so tọ́nàbí tó dàgbà bá tó dójìṣẹ́ Ọlọ́run bá kódà nínú ẹ̀mà ànábì tó fi lọ́kọ kì í ṣe pé bóyá ìyálò náà wà níyà ńlá nígbà náà tó ti báyìí ṣùgbọ́n ànábì tó fi lọ́kọ ìlà ń sọ pé nìkan lo 300 years láyé pèsè tí ìwúta ń dákọ pé ó lò lé ní 300 years nínú tàn so láyé ìjọ gbogbo tẹ́yìn ọmọ wẹ̀lú ilé ọkọ̀ yẹn àsìkò ní ti wọ mẹ́nu pẹ́sì kò tó di pé ọ̀dẹ́gà tí kò ní tí wọ́n kíní kan ìròrí ayé èsì lẹ́yìn gbé wá tí wọ́n bá dákọ ọmọ ọdún mẹ́fà náà nígbà náà máa ń rò pé bí ọmọ ọdún mẹ́fà tí wọ́n ń tọ́jú tí wọ́n bá dákọ ọmọ ọdún mẹ́wàá máa ń rò pé bí ọmọ ọdún mẹ́wàá tílẹ̀ ti jágbe mọ́ tọ́ ẹ̀kọ́ ọ̀lọ́sẹ̀ ń bá aṣọ déètì ọjọ́ orí rẹ̀ pé ẹ̀ka ń wọ báyìí nílẹ̀ jágbe mọ́ ni ọjọ́ ti lọ lórí ẹ̀ bó ṣe rí pápá ajá wa rú yìí kì í ṣe irú eléyàn kì í ṣe báwa ṣe ń rán Nàìjíríà ẹran wa rán adìẹ wa rán gbogbo àwa gan rán so owó wa gan rán so gbogbo ẹ̀ lọ rán ní Nàìjíríà wọ́n á fi máa fi yóò wo tí ẹlòmíì bá sọ lórí èèyàn bẹ̀rẹ̀ lè sá lọ pé lọ́wọ́ rí kúnkún ẹ̀ má tàgbà mọ́lẹ̀ rí o Umu Aiman ọwọ́ náà tó fún ànábì sallallahu alaihi wasallam kódà ànábì padà fi fún Usama àbí ṣé Usama ni yes bunu Zaid òun ànábì padà fi fún Usama ọmọ Zaidu ẹ wọ́n bó ṣe jìnnà ní Umu Aiman lẹ́yìn ìgbà náà ẹni tó fún ànábì ní ọyàn òun náà ni ìyá Thuwaiba al-Aslamiyya Thuwaiba yìí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ rẹ̀ díẹ̀ òun jẹ́ ẹrú fún Abu Lahab
Abu Lahabi tá ń ké tàbátì àdá nítorí rẹ̀ tabbat yada abi lahabil wa tabba sẹ́rí Abu Lahabi yẹn gẹ́gẹ́ ó kọ́ rẹ̀ kọ́ ní Abu Lahab ìnagijẹ rẹ̀ ní jẹ́ Abu Lahab orúkọ tí ń jẹ́ gẹ́gẹ́ ní Abdul Uzza ẹrú òsà Uzza ṣùgbọ́n èkéyè tí a ń fún ní Abu Lahab bàbá tí ń ṣáìn Lahab kí nǹkan máa ṣáìn kọ́ máa jó gírígírí torí pé ojú rẹ̀ máa ń kọyànràn ní a fi ń pè ní bàbá tí ń ṣáìn nígbà Ọlọ́run wá fẹ́ ṣépè fún pẹ̀lú ìwà èpè tó wù sí Ànábì sallallahu alaihi wasallam àwọn àfẹ́ àwọn ní ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ Ọlọ́run ọ̀wà mọ̀ọ́mọ̀ dákọ rí ní ìmú rẹ̀ fún ìdí méjì ìdí alákọ̀ọ́kọ́ ni pé èèyàn jẹ́ ẹrú òòṣà Uzza kọ́lọ̀ náà tó wá máa fi rinlẹ̀ pé ẹnìkan jẹ́ ẹrú òòṣà tó jẹ́ pé ẹrú Ọlọ́run ló yẹ ká jẹ́ kọ̀lọ́ tó so Ọlọ́run wá lọ lo orúkọ míì táyé ń pè rísì kejì ni pé kó lè bá Ọlọ́run mọ̀ pèpìà irú ìyà tí ó bá orúkọ yẹn mu fún Ọlọ́run ní tabbat yada abi lahabin wa tabba. Ọlọ́run ní ọwọ́ Abu Lahabi méjèèjì ó ti parun ó ti ṣòfò so ẹ rí i pé ọwọ́ Abu Lahab kọ́lọ́ wọn sọ pé tabbat yada Abdul Uzza ọwọ́ ẹrú òòṣà Uzza ajẹ́pọ́lọ́ náà establish fún wa pé ká máa jọ́sìn fún òòṣà náà kò sì yẹ ká jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́ Ọlọ́run wàá lo orúkọ rẹ̀ gángan tí a sọ́jọ́ kẹjọ ọwọ́ àpè ní Abu Lahab so bàbá tí ń ṣàìn Ọlọ́run wà ní ọwọ́ méjèèjì bàbá tí ń ṣàìn ó ti múlẹ̀ mọ́fọ́ báyìí o. Ma aghna anhu maluhu wa ma kasaba. Ọlọ́run ní àti dúkìá rẹ̀ ni o àtọmọ tó bí ni o kò lè ràn lọ́rọ̀ kò ń bi ìyàwó Ọlọ́run ibi tí máa ń lọ ni pé. Ọlọ́run wá mú ọkọ rẹ̀ wá Ọlọ́run ní sẹ́ni yóò jó iná kan Dhata Lahabin ṣe bí Abu Lahab wọ́n ń pè iná tí ọmọ ṣáìn náà ni mo bá pèsè lẹ̀ so Abu Lahab tí ń ṣáìn yóò wọ náà tí ń ṣáìn so yóò jí àti ń ṣáìn àwọn ìyá tẹ́ ti bá polish tí ọmọ kọ maramara so kó lè bá a ṣe kò ń gẹ nǹkan yẹn so òní ọlọ́fin lo ibi tí wọ́n fẹ́ lò ní pé ẹrú tiẹ̀ tó ní sẹ́rí Abu Lahab yẹn ẹ̀gbọ́n bàbá ànàbì ni Abdul Muttalib tó jẹ́ bàbá ànàbì òun ló bí Abu Lahab òun ló bí Abasi òun ló bí Abu Talib òun ló bí Abdullahi bàbá ànàbì òun ló bí Hamza so ẹ̀rọ àwọn ọmọ pé tí mo kà Abdul Muttalib ló bí ogun wọn ó fi hàn pé ẹgbẹ́ bàbá ànàbì Abu Lahab tá n kàtàbà tí àtàdá nítorí rẹ̀ o Ọlọ́run ò wo pé ẹnìkan jẹ́ fámílì ànàbì so sèǹtà ànàbì mú wá ìgbésẹ̀ ràn. Laqad rafa'ani Islamu Salimana Farisi. Salimana ọmọ Farisi ni kèé sọmọ Lárúbáwá kèé sèràn ànàbì Farisi ìlú rẹ̀ France ló ti wá lọ́nà so kèé sèràn Lárúbáwá ṣùgbọ́n gbọ́ ọgbà sílámù ànàbì ní Salimanu mi nì Salimanu tẹ̀ ń wò ó ti dára mi èmi àti ẹ̀ èmi náà àfàwa ní ìsìláàmù ló gbé Salimanu ga. Salimana Farisi. tó wẹ̀ sọmọ Lárúbáwá. وقد وضع الشرك شريفا بلابي. ẹni tó wá láti inú ìran ànábì tó ẹ̀kọ́ máa lo ọmọ onílẹ̀ lọ pé àwa ni ìran ànábì ẹbọ sì sọdẹ ní yẹpẹrẹ ẹbọ sọdí kí ni ó sọdẹ ní yẹpẹrẹ làfáà fi sọ yìí pé alurrasuli umu atibahu sunnatihi. alurrasuli umu atibahu sunnatihi. wọ́n ní ta lára alẹ́ ànábì àfáà ní ara alẹ́ ànábì òun ni gbogbo àwọn tí ẹ bá ń tẹ̀lé súnà ànábì ìlànà tànábì mú wa ẹ ń bá ti tẹ̀lé ó ti di fámílì ànábì minalẹ̀ àrọ́bì minalẹ̀ ajáni wà sùdáni wálé àrọ́bì. minalẹ̀ ajáni wà sùdáni wálé àrọ́bì. minalẹ̀ ajáni wà sùdáni wálé àrọ́bì. irú ìran tó rí ó ti wá ni o ọjọ́ lédè èkéde ni o ọjọ́ ra Sudan ni o ọjọ́ ọmọ Lárúbáwá ni o tó bá ti tẹ̀lé súnà ànábì ó ti dára alẹ́ ànábì àfáà wa ní
إن لم يكن أهله إلا قرابته. إن لم يكن أهله إلا قرابته. صلى المصلي على طاغي أبي لهب. صلى المصلي على طاغي أبي لهب. صلى المصلي على طاغي أبي لهب. àfààní إن لم يكن أهله. لم يكن أهله إلا قرابته. tó bá jẹ́ pé àwọn fámílì ànábì nìkan lẹ́bàá máa pè lára ilé rẹ̀ tẹ́ bá ti sọ pé no ṣẹ́ni tí wọ́n ń pè lára ilé fámílì ànábì nìkan ni àfààní jẹ́ ń sọ fún ọ tó ìpàdé ànábì nìkan ni fámílì rẹ̀. Sọ́lé àlá tọ́gì àbílà. a jẹ́ pé gbogbo ẹtí bá ti ń ṣàdúrà fún ara ilé ànábì ó ti ń ṣàdúrà fún tọ́ọ̀gì náà ní lára wa ń pè tọ́ọ̀gì. Sọ́lálí Musa. alátọ́ọ̀gì. Tọ́gì àbílà. èbò tí lára gbé bẹ́ẹ̀ ni tọ́ọ̀gì náà ni tọ́ọ̀gì. sotí bá tọ́ọ̀gì àbúlábì yẹn a jẹ́ pé tá a ti ń ṣàdúrà fún ara ilé ànábì àdúrà ti bá bùlábì ni sábùlábì sì wà náà tádùn ọba fámílì ànábì sì ni tọ́ àdúrà bọ̀ wá lè bá fámílì ànábì nítorí pé kò sí ní tànàbì mú wá a jẹ́ pé ará àtọ́ tó bá sí ní tànàbì mú wá àdúrà máa bá nìyẹn náà fámílì ànábì náà gbogbo wa náà tó bá ti tẹ̀lé ní tànàbì mú wá ó ti dẹ̀ bí ànábì nu. so àbúláàbù tá à ń sọ yìí ọ wá ní ẹrú rẹ̀ lóbìnrin ni wọ́n jẹ́ Suwaiba táwọn bá wá fi sọ Suwaiba al-Aslamiyya ìyá yìí náà tọ́jú ànábì ó fún lọ́yàn kódà òun àti Abu Salama oníyá yìí lọ fún lọ́yàn papọ̀ lásìkò kan náà ó ń tọ́jú Abu Salama tí ń fún lọ́yàn lọ torí àwọn alágbàtọ́ ìṣesí lárúbáwá ni àwọn nani tí ọmọ tọ́jú ọmọ ìyá ọmọ tó máa ti ra fún lọ́yàn fún ìjọ́ mélòó kan wọn ó gbọ́n fún nani àwọn tó ti ń ṣòwò míì lọ ní lọ́mọ fi máa ń pọ̀ ńlẹ̀ ẹni tí ọmọ tọ́jú rẹ̀ bá wọn dẹ̀ mọ́ fẹ́ nìyẹn sálárì so ìyá yìí ló fún ànábì lọ́yàn lọ́tọ́jú rẹ̀ àsìkò tí tánàbí mú yàn lọ́wọ́ òun náà ni Abu Salama náà mú yàn ọ̀rọ̀ kan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ n clear rẹ̀ ó ní pé àwọn tí ẹ mọ kéwú nínú àwọn tí ẹ máa ń sọjọ́ bí ànábì ni o kì í sáwọn ti Nàìjíríà tí wọn mọ kéwú táwọn kan sọ pé ẹ máa gbára yín sẹ ẹ tí a ti wọn lù kíní kan wọn ní àwọn sọjọ́ bí ànábì ṣébí ní à ń ṣe àlẹ́ nìkan tẹ̀ ń sọ òlu kan ibi tí a ti ń ṣe zikiri tí a rántí ànábì ní ọdún 12 mú ní nígbà tí èyí ṣe pé ṣé wọ́n rán ìṣubú orí yìí ni àwọn tẹ̀ ń sọ ọdún 12 wọn ṣe lágbàáyé gbogbo àwọn tí a máa kí ọjọ́ bí ànábì lọ wọ́n ti máa kí lọ tí Nàìjíríà ti bẹ̀rẹ̀ báyìí wọ́n múra lọ́ni gbogbo àwọn tí a ń ṣe wíìkì yìí ẹ wà máa rí next month upper month tí ó fi dín rọmọdọ́ kódà àlẹ́yìn rọmọdọ́ mẹ́rin tó ń ṣe lọ níbo lẹ ti rú ẹ̀ lágbàáyé challenge nìyẹn ẹ sọ ìlú mi lágbàáyé tó yàtọ̀ sínú oṣù rọ̀bí ìlú àwọn tí wọ́n sọ jọ́ bí ànábì tẹ́ bá ti wọ́n sọ pé ẹ fẹ́ ṣe gẹta ní ẹjẹ́ àgbà pé òkè ọ̀dà náà ẹjẹ́ àṣàyẹyẹ rẹ̀ for argument sake sínú oṣù rọ̀bí ìlú àwọn làwọn sí Nàìjíríà gbogbo àwọn sẹ́wùn yìí tó kẹ́kọ̀ọ́ tó kó lọrin tó kó bàdàn sínú oṣù yìí ni wọ́n mú ọmọ olùdí wọn àbí ẹ dákun sí ẹni tó gbọ́n òun ni ṣé à ń sọ pé irú ẹni báyìí ṣé agọ̀ ní ìdálà àwọn ni àbí dídìrín wọ́n ní ta ni ẹni tí ń bí January ti celebrate ẹ̀ ní March ó lóun fẹ́ sọjọ́ bí ẹ mọ́ ọjọ́ bí ó sì lára rẹ̀ but March ni wọ́n á ṣe ẹ náà bá rẹ̀ bí rọ́bì rẹ̀ wà ṣé rọ́bì rẹ̀ wà lẹ́ ń ṣe ni a sì ń pariwo fún yẹn sọ pé ẹ wò ló bí ṣe ń pọ̀ ìdí ìrànlọ́ lè ro máa ń pọ̀ sí náà sọ fún ọ pé ẹni tí wọ́n lè jẹ́ náà pọ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú náà lè ro ti pọ̀ jù náà gbogbo ibi tọ́lọ́ bá ti lo kẹ̀síìrù pé á pọ̀ nǹkan burúkú ni ibi tó bá ti jẹ́ kékeré náà ni wákọ̀ lílo ní ìbádé yashakur wákọ̀ lílo ní kìnníkà wákọ̀ lílo díẹ̀ nínú àwọn èèyàn mi ní ọmọ orí díẹ̀ nínú àwọn èèyàn mi ní ọjà alùsàfọ̀mọ́ tó kọ́ lẹ́ẹ̀pọ̀ yẹn ara àpẹẹrẹ pé kò sí lẹ́ẹ̀ náà ni kọ́nà jáwọ́ ọmọ wà nù díẹ̀ ni so pípọ̀ yẹn ọjọ́ wa lójú kò fíríkì wa kẹ́kẹ́ náà ṣé yẹn wá lẹ́rìí ẹ̀ẹ́dùn mọ́lì wa lọ́dẹ̀ obìnrin ṣe pọ̀ àbẹ́ẹ̀ máa ń pọ̀ nù náà nù náà sọ̀rọ̀ pé àlìjẹ́ náà èrò máa ń pọ̀ mbẹ́ ni dẹ̀lílù ganu pé kò sí lójú ọ̀nà bó ṣe ẹ̀ pọ̀ so inú ẹ̀rí àwọn tí a mọ kẹ́ obi tí mo ti lọ nu tí a mọ kẹ́ oní tíṣà àwọn ti Nàìjíríà yìí táwọn kan wà tí wọ́n jẹ káàkiri o ẹ̀rí tí a máa mú wá tí a bá bí ẹni lè pè kí ló tẹ́ fi ṣe mólúdì ẹ̀rí tí a máa mú wá ni mo fẹ́ sọ yìí nínú ẹ̀rí kì í sì sẹ́rí ìrújú tí a máa mú wá ìrújú tí a máa mú wá ni pé Abu Lahab
lànà tó lálẹ́ kí n fún bá kẹlẹ́ wa kí n sì yàn gidi so tí ìyá Suwaiba tó jẹ́ ẹrú rẹ̀ òun ló fún ànàbí lọ́yàn Suwaiba yìí fún ànàbí lọ́yàn wọ́n wá ní níjọ́ tí wọ́n bá nàbí sàyé Suwaiba yìí lọ bá Abu Lahab wípé ìyàwó àbúrò rẹ̀ ti bímọ Abu Lahab wá ní ìwọ lọ kọ́kọ́ wá fún mi ní rò wípé ìyàwó àbúrò mi Abdullahi ó bímọ mo sì sọ́dọ̀ ọmọlúwàbí wọ́n lọ gbọ́ mo fún ọ ní freedom ẹ bá gbọ́ wọ́n wá nígbà tí Abu Lahab kú tán ẹnìkan nínú àwọn ará ilé rẹ̀ Urwa lọ sọ̀rọ̀ kódà ọ̀rọ̀ tí wọ́n sọ inú sọ Bukhari ló wà ṣùgbọ́n ẹlòmíì ọmọ tí a kà Bukhari ti parí àdìsí mọ́ bọ̀ bí àdìsí Bukhari ti gan sọ gangan o ọwọ́ ní Urwa wọ́n ní wàzádà lè Bukhari wá lékún ọwọ́ ní Urwa sọ wípé ẹnìkan nínú ará ilé Abu Lahab ó lòun lálàrí Abu Lahabi wọn abilé rè pé abó ni ìyàtọ̀ ń jẹ lọ́rùn yìí bó ló ṣe rí sí báyìí pé àwọn jìyà o ṣùgbọ́n sọ ọ̀wà rí ìgbàlú kankan nígbà lẹ́yìn ìjọ kan péré every Monday ó ní wọ́n máa ń ní kóhun ò fún omi mu lórí ìka àwọn báyìí níjọ́ náà nìyàwó ìpọ̀ ìyànjọ́ Monday tánà bíi wáṣáyé wọ́n wá ní ìtọ́jà máa ṣe bá ń fún ọ ni pé ọwọ́ ọkùn ò tiẹ̀ bọ́kùn lọ́rùn ẹrú rẹ tí ń ṣe Suwaiba nítorí pọ́ wá fún ọ nírò pé wọ́n bí ànàbí sàyé ọwọ́ ọpọ́ sóore fún tó sọ́dọ̀ márùn-ún ìjọ náà ìgbádùn ìjọ náà lọ ń jẹun àwọn onímọ̀lúdì wa bọ́ bẹ̀ láwọn tí ẹ mọ̀ kí wọ́n ní ọ̀rọ̀ táwọn rí tí ẹni tọ́lọ́run lálàrí Abu Lahab tọ́lọ́run lálàrí yìí so tó bá lè ṣẹlẹ̀ bá ń sí kèfèrí tọ́lọ́run ṣépè fún un Kùránì tá à ń katàwá tí àdá ń torí rẹ̀ tí wọ́n wá ń ṣàánú rẹ̀ níjọ́ Monday torí pé wọ́n fún un nírò pànàbí wáyé táwọn bá wá ń sẹlẹ̀bẹ̀tì ọjọ́ ìbí lọ́dọọdún àwọn táwọn jẹ́ mùsùlùmí sálìjẹ́ náà lákọ́ ní òdò dá wọn ẹ̀yin náà gọ̀ ok ìdí méjì mẹ́ta ni ọ̀rọ̀ tí wọ́n sọ tí ò fi dáa tá a fi lè gbà wọlé tá a rí pé ń bá dúró lórí rẹ̀ ọ̀gá ńlá olódò pátápátá so level 18 ló wà nínú olódò àkọ́kọ́ náà nínú ètò òkèw ẹni tó lòun lálàá àmọ́ múrísàlù ni ẹ máa ń korúbá ìrísàlù ti wà bẹ́ẹ̀ ta ló lòun lálàá wọn ni ẹ̀wọ̀n sọ pé nìkan lálàá àkọ́kọ́ mọ̀ nínú Imam Bukhari nínú Fathul Bari Afa Ibn Hajar wọ́n ní ìrísàlù wà ń bẹ́ẹ̀ bá àmẹ́ntọ́ lálàá apá kan ara lé rẹ̀ ó dé ní. ẹlẹ́ẹ̀kejì èyí tí wọ́n sọ yẹn ó tako èyí tó wà lọ́dọ̀ àwọn àfọ onítàn àlàtẹ́niyẹn ló ńlá àti ntàbù jáàlì Abu Lahab tó bá sọ lójú oorun ó tako ohun tó wà lọ́dọ̀ àwọn àfọ onítàn tó fẹsẹ̀ múlẹ̀ nínú ìtàn Ànábì tá a kà sọlá wọ́n ní kí ló wà lọ́dọ̀ àwọn àfọ onítàn gbogbo àwọn àfọ onítàn gbà wá wípé Abu Lahab kò bọ́kùn lọ́rùn Suwaiba tí tànàbí fi lòjì sí Ọlọ́run kódà ń gbà tọ́lọ́run gbà nàbí lòjì sí Ọlọ́run 40 years nàbí wà tó fi lòjì sí Ọlọ́run o Abu Lahab wà láyé o Suwaiba wà láyé o so Ànábì wá lọ bá Abu Lahab pé mo fẹ́ ra Suwaiba kó lóko ẹrú torí ń bá nàbí inú jẹ́ pé torí ipò ya ẹmbà ti fún yàn lọ yẹn ó ti di yéèyàn Ànábì wá wò pé ìyá àwọn ọmọ wa wà lóko ẹrú ìyá tó tọ́jú òun tó fóun lọ́yẹ̀ rí yóò wà lóko ẹrú Abu Lahab náà wà wò kí ìmọ̀ ẹ̀sìn tí ọmọ ọbọ̀ ọ̀nù jẹ ni ń abọ́kùn lọ́rùn rẹ̀ ń ká Ànábì fẹ́ rà kọ́sọ́dọ̀mọlúàbí kọgbà ó títí tí Abu Lahab fi jáde láyé o ìtàn ò gbé wá pé kódà bàbá wa Àgbànimárù lárọ́ bí ọlọ́mọba ni kẹ́ wọn nínú ọkọ̀ táwọn àgbàlagbà àjọ máa ń sọ ní Suwaiba nítorí pọ́tọ́jú Ànábì ni àwọn àbáwá fi sọ Suwe lọ bàbá Amadu náà sọ ìkan nínú àwọn ọmọ wọn obìnrin ní Suwaiba lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni yẹn ti dàgbà tó ti wà ní máàdù sẹ́ẹ̀tì tí wọ́n lọ́tẹ̀ láwà kí bàbá tó change orúkọ pé ẹjẹ́ á change orúkọ rẹ̀ sí Aisha bàbá ní àti ẹ̀wà ká gbogbo ọ̀tàn náà àti ẹ̀wà rẹ́rìí ibì kankan tí a ti rí pé Suwaiba ń gán gbà sílámù lẹ́yìn pọ́tọ́jú Ànábì ìfẹ́ tànàbí làwọn àbá yẹn ní àbáwá tó tẹ̀síwájú wọn làwọn aka ogbó tí àwọn òrí bí kankan tó fi ìsìláàmù ẹ̀rin lẹ̀ pé ọgbà ìsìláàmù ẹjẹ̀ ń change okọ because ìsìláàmù ni ó ṣe kókó kì í ṣe pé lágbájá kẹtí ń jókọ ẹ tún wo ìmọ̀ tó jìnnà òótọ́ sì ni èmi náà tí ì rí bí kankan nínú tàn so ọ̀nà di ọ̀rọ̀ méjì bá ẹ rí i pé n tó wà nínú tàn ni pé Abu Lahab ọ̀bọ̀kún lọ́rùn Suwaiba títí tó fi jáde láyé
tó sì bà nàbí nínú jẹ́ tánàbí ńlọba tí ọ̀dà ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni pé àìdúró lórí àlá yìí ṣe ń téèyàn fi ṣẹ̀sìn náà Islam. ntọ́lọ́ ń bá wí tánàbí bá wí ẹnìkan ló ń lálàá ó ní mo lálàá pé gbówó fún mi wá ní nígbà tí lálàá á gbówó fún náà ni wọ́n èlò àlànà ẹ̀sìn wọ́n fi ṣe ẹ̀rí ẹ̀sìn ẹ̀rọ ẹ̀fìn nǹkan ṣẹlẹ̀ wá lẹ́nìkan ló ń lálàá bóyá ibi tó sùn ọ̀dà bóyá dùn jẹ́ lójú ṣe àlálá. so pẹ̀lú ìdí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ yẹn ọ̀lọ́ kí wọ́n lọ́fọ̀ sábà bí àdìsí nǹkan bó ṣe wà nù Bukhari. ìyá wa Ummu Habiba òun lọ́wọ́ bá nàbí ìkànnì àwọn ìyàwó ànàbí ó ní wà nàbí mo fẹ́ kọ́ ọ fẹ́ àbúrò mi lóbìn. ìyàwó ànàbí ni ó ànàbí wa ni kí ló dé ṣé orin náà ló sì gbà lérò tó báyìí ọlá ànàbí olórin náà ni ó ní mo kàn wò pé owó ànàbí gẹ́gẹ́ orin ni ó máa fẹ́ òkú ẹni tí wọ́n bá mi pín bí oore kọjára lé mi kọjọ́ mọ̀ ìyá mi. ànàbí bá ní ìwà lè fẹ́ ẹ̀ nígbà mo ti fẹ́ wọ ìlé fàbúrò rẹ mọ́. ìyá wa ń ṣẹ̀ wá sọ tó wà lẹ́mìí wọn pé mo kàn sọ bá náà ní ànàbí ṣé bá ti ń gbọ́ wípé Umu Salama náà ìyàwó ànàbí ni ọmọ rẹ obìnrin Zainabu ṣe bí a ti ń gbọ́ pé ìwọ ànàbí fẹ́ máa wò pé kàkà tí Umu Salama wà tó fẹ́ fi fún ọlọ́mọ rẹ obìnrin fẹ́ kémi náà ètò ya mú àbúrò mi obìnrin kí n fẹ́. ànàbí bá ní ẹ̀yin obìnrin dé pẹ̀lú rúmọ̀. ànàbí ní ọmọ Umu Salama ìdí méjì ní ìdílé fẹ́ rúmọ̀ wulẹ̀ wa ń gbọ̀n irú kílẹ̀ ń ro. ànàbí ní àkọ́kọ́ náà bàbá rẹ̀ ànàbí ní tó bá yàtọ̀ sí pé ó ti jọ́mọ ìyàwó mi ó ti dèèwọ̀ fún mi torí pé ọmọ ìyàwó ẹni tó bí fọ́kọ mi kò tó wá fẹ́ yàn tí mo sì ń fẹ́yà rẹ̀ èèwọ̀ ní ilé fẹ́ mọ́. soteba ó dé ní ànàbí ní tó bá yàtọ̀ sí lẹ́yìn ọ̀nà kejì tí òfin lẹ́tọ̀ sí mi ni pé bàbá rẹ̀ tí ń ṣe Abu Salama èmi àti ẹ̀ òun ni Suwaiba jọ fún lọ́yàn papọ̀. ó ti dọmọ bọ̀dá mi nínú títọ́jú pẹ̀lú ọyàn nínú ìṣẹ̀lẹ̀ Islam. ẹni tí wọ́n bá ti jọ fún lọ́yàn papọ̀ ọmọ rẹ̀ èèyàn ò lè fẹ́ mọ́. ọmọ ẹ̀yìn méjì ò sì lè fẹ́ra wọn. so ogoro tẹ́yọ̀ bí máa ń ṣe o tẹ́lẹ̀ ọmọ ẹnìkan máa ké tọ́lọ̀ fún lọ́yàn nínú ìṣẹ̀lẹ̀ Islam ó ti dọmọ ẹ kíkà sọmọ tí ó jogún èèyàn ni ṣùgbọ́n ó ti dọmọ èèyàn. àwọn nǹkan kankan ń bẹ tí ọmọ èèyàn ò lè ṣe mọ́ fún yàn òun náà ò lè ṣe. ọmọ ẹni tó sì fún lọ́yàn ọmọ rẹ mí ìtọ́jú òrìjìnà ọmọ tiẹ̀ gangan wọn ò lè fẹ́ra wọn mọ́. ọ̀rẹ́ àtọ̀rẹ́ sì ní ẹni kìkì ni mo lè bọ́ọ̀rẹ́ mi fọ́ wọn lọ́yàn ìwà ẹ̀mọ̀ kan ni. ànábì ní ọ̀nà méjèèjì o ànábì ní láti ìsìn lọ́gbọ̀ ìyàwó mi àtàbúrò yín ni o àtọmọ tẹ́ ẹ bí ilé ọkọ mi ni o ẹnì kankan ni yọmọ fi lọ̀ mí o èèwọ̀ ni o tí ì nífẹ̀ẹ́ wọn o. sallallahu alaihi wasallam Imam Bukhari tí wàá parí àdéhìsì o wọ́n wá ní Imam Bukhari wá sọ sálẹ̀ rẹ̀ yìí pé ẹnìkan wá ló ń sùn wá ló ń lálẹ́ ó ti parí àdéhìsì ló wá tó ẹsẹ̀ gbé ọ̀rọ̀ ń wá. so ọ̀rọ̀ àwọn tá a lè fẹ́ nínú ìyàwó o ní Imam Bukhari ti gbá àdéhìsì yẹn wá. so làwọn mólúdìbà lọ ra wọn sọ̀rọ̀ nìkan ṣùgbọ́n ọ̀rọ̀ tí Imam Bukhari wá pé wàzáàdà lè Bukhari wá lékún pé kọ́ńlá oríwà sọ wípé ẹnìkan sùn. so Suwaiba yìí ọwọ́ àná tọ́tọ́jú Ànábì sallallahu alaihi wasallam ó di mélòó ó di èèyàn mẹ́ta. ìyá ànàbí ọfà ànàbí lọ yẹn Umu Aiman ọfà ànàbí lọ yẹn Suwaiba ọfà ànàbí lọ yẹn ẹnì kẹrin tí ò sí karùn-ún nínú ẹni tọ́tọ́jú ànàbí tọ́fà ànàbí lọ yẹn tí ò sí karùn-ún rẹ̀ òun náà ni Halimatu As-Sa'diyya. Halima so kò sí ti ń jẹ́ Sàdíà tí ẹ̀kọ́ àbáwá sọ Sàdíà àǹsàdíà Halima ni Halima aráàlú Saad. so obìnrin tó bá wá láti ìlú kan tó wá láti ìlú Saad yẹn tó bá jọkùnrin lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ní Saadiyu ará Saadi tó bá jọbìnrin wọ́n ní Saadiyya ní làwọn sọ di Sàdíà. ṣùgbọ́n Halima ló kọ rẹ̀ onísùúrù Halimatu As-Sa'diyya Halima aráàlú Saad. kódà lómi sọ Sàdíà tó tún Halima lọ́tọ̀ tí ó mọ̀ pé so ẹ̀yin gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ Sàdíà so Halima ni ó kọ yín o kì í ṣe Sàdíà o. so ìyá wa yìí ó tọ́jú Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìjọ náà òun náà wá láti ìlú Sáàdù yẹn bí ìgbà téèyàn wá láti Lálùpàn sínú Ìbàdàn gángan
mo sọ pé Lálùpọ̀ pé ìṣèbàdàn o so káfíwé bá láti bí ìgbèríko kan sáàrin ìlú Lálùpọ̀ náà ìlú ní báyìí o odidi ìlú ni o tó tóbi jù lú mi gan lọ mo fi ṣàpèjúwe ṣùgbọ́n Lálùpọ̀ náà ń gbá mi dáná bàbá wọn ní à ń lọ Ìbàdàn so bó ṣe jẹ́ nù tọrọ náà ṣe díẹ̀ kéèyàn ò ti Lálùpọ̀ wá challenge ṣe bàbá so àwọn náà wá sí owó àfọmọlọ́yàn ni wọ́n wá dé sílùú Mẹ́kà kálukú yìí sì fẹ́ gbé ọmọ òrukàn nínú àwọn tí máa ń tọ́jú ọmọ tí bàbá àti ìyá rẹ̀ wà láyé tó yẹ pé wọ́n kàn pé wọ́n bá tọ́jú rẹ̀ tí wọ́n máa fún sálárì ìlówó oṣù tí wọ́n lè tè máa pé ṣùgbọ́n ọmọ òrukàn wọ́n ti mọ̀ pé àwọn mọ̀lẹ́bí ni wọ́n máa dájọ́ kò sì ní yá pé wọ́n mọ̀ tó ti ránṣẹ́ wá bí ọ̀dọ́ ọmọ tá à ń tọ́jú yìí pé àwọn nání ní ìfẹ́ gbọ́mọ òrukàn tó dẹ́ ti mọ̀ yìí pé wọ́n kálukú ọ̀tí rántí ìgbésí ayé ara ti ẹ̀dọ̀ kó tó rántí ọmọ òrukàn tó torí ẹ̀ ní èdè wọn fẹ́ gbé ṣùgbọ́n sáàdé àjọ náà kọ̀ọ̀rọ̀ ọmọ gidi ní ìmọ̀ lọ́dọ̀ tí òun gbà pé ọmọ burúkú lọ ọmọ tó ṣẹ́kù yìí tí ọmọ pò lórí ire ọmọ ni gbogbo ayé pati ó náà wọn ò pín sí màá wá sanwó lọ lú ni kọ̀ọ̀rọ̀ àwọn ọmọ tí gbogbo àwọn tó ní bàbá tó níyà wọ́n ti kún ẹ tán òun àtọkọ rẹ̀ òsìsì tó wà lọ́dọ̀ ọmọ náà wọn àwọn ká wọ̀ náà ká tó wá gbọ́mọ òrukàn lọ lẹ́sẹ̀ yìí pé a tó fi pọ̀ lùkù báyìí tí ọmọ pò lórí ire ọmọ ayé ló fẹ́ gbé corruption mà á gbé lọ náà ni kí ni ìyàwó ẹ̀gbọ́n náà bí délé sí oríire wọlé ni oríire sí kí ni ó wọlé so tẹ máa ń sọ pé akóredé ó kóre wọlé wọn ni sallallahu alayhi wa sallam. yashqa rijalu wa yashqa al-akharuna bi wa yusidullahu aqwaman bi aqwamin ويسعد الله أقواما بأقوام. So I stop with them, Bill. I can so dear, I feel so kind of people, dear. Say, Molde Kazayere, Koda, I want to call Dale, I want to obey the June. So I'll call Da, Unurukan to Dale, Eru lo Jeff Jafaru, Ton lo Je, Omo Mali, long. So Eru, no Japping Kabuka, or Luna Dale. Irú Ṣíà náà nísìn ìyẹn gidi kọ́ ló dálẹ̀ Abdullahi ibn Sabai so mọ́lúdì àwọn tó kọ́ sí mọ́lúdì láyé títà gbé wà láẹ̀rú ni ó sì ya bàbá ńlá kírímínàtì láyé àwọn Fàtìmí yìí ni wọ́n gán lè gúgù rẹ̀ tó rí pé ẹ̀yà ta lọ́kọ́ sí láyé àwọn Fàtìmí yìí so lẹ́yìn tó kọ́ sí in fact ń padà mo lè ń sọ̀tà rẹ̀ díẹ̀ tẹ́fù mọ̀ pé bàbá ńlá scamá gidi fọ́ ọkùnrin ọ̀yà kọ́lọ̀ ń kọ́ sànù ẹnì kọ̀ọ̀kan wa. Ntáwọn èèyàn ń pọ́nlé Nàìjíríà nù 09098889939 091242939 09098889939 091242939. Hello. Na? Waalaikum salam. Naam sir. Naam. Naam. Mo ń gbọ́ yín. Naam. Jazakumullahu khairan. So fífún holiday tíjọba bá fún wa pé òní o ara holiday wa ní ọjọ́ bí ànábì o ṣé àwọn náà rọ́ǹgì ni on the 12 òní wọ́n bí ànábì sallallahu alaihi wasallam kíjọba ó declare àjọ náà gẹ́gẹ́ bí holiday ìyẹn ọ̀sọ́dọọdún fún wa tó ti báyìí kò sọ́dọọdún holiday àìmọ̀ ìjọba máa declare kìnnìkan day ìjọba lẹ́ẹ̀kan dé kìnnìkan dé wọ́n declare rẹ̀ so ìyẹn wàá sọ pé tẹ́lẹ̀ mi bá fẹ́ mẹ́rin wá ṣé kì í sáré ẹ̀sìn ní ìjọba declare rẹ̀ ní ṣe ìjọba lẹ̀sìn ni wọ́n fọ́ ọlọ́dẹ wọ́n ní ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ̀yin náà tẹ́lẹ̀ bá ṣiṣẹ́ ọlọ́jọ́ tí ó fi sinmi o afáwọn mùsùlùmí lélẹ̀ pé nú ọdẹ wa wọ́n máa káàntì ẹni Christian gbélé àwọn mùsùlùmí náà gbélé Christian gbélé àwọn mùsùlùmí náà gbélé so ń gbọ́ àwọn tó fi ti ṣẹ̀ṣẹ̀ náà wọ́n ṣẹ̀ fi yàn kọ́ ni so àwọn náà tó gbélé so yóò sínú pé kí wọ́n ní ká ẹ sinmi wọ́n sọ pé èèyàn fi lọ sọdún náà Boxing Day tí wọ́n fa
níjọ́ táwọn èèyàn gbẹ́sẹ̀ kálukú gbẹ́sẹ̀ nù yàrá ni ṣebí àìsinmi ni ẹjọ́ lọ gbẹ́sẹ̀ ọlọ gbẹ́sẹ̀ tiẹ̀ so ọjọ́ ìsinmi lásán pé wọ́n dìklẹ́ ààrẹ yóò sọ ọmọ dìdí pé ara ẹ̀sìn wa ni so 09 wa alaikum salaam barakatuh alama mi náà kí lẹ́yìn mi ọ̀gbọ́n tẹ́ ń sọ. Alama mi so níta ṣàlàyé ó ní ọ̀rọ̀ bá nàbí sàlá bó sì lù sẹ̀mí kì í ṣe ọ̀rọ̀ ọdún òní tí à ń sọ náà 090 98 88 99 39 091 2 many 29 39 so ẹnìkan ní èèyàn mélòó kan ní celebrate Mother's Day ṣebí ìjọba declare rẹ̀ ṣé jẹ́ náà nìyẹn tó wá sí dáadáa sí ìyá rẹ̀. Wa alaikum salaam wa barakatuh. Yẹ́rọ bàbá. Sanabi náà nínú àwọn ẹ̀rí tí ẹ máa mú wá kí n sáré dà ń bẹ̀yẹn bàbá wa ní pé sànàbí sọ́dọ̀ bí ara rẹ̀ lójú ayé ara rẹ̀ nínú àwọn ẹ̀rí táwọn mọ́tò máa mú wá ní pé ànábì máa ń gbààwẹ̀ Monday Thursday wọ́n sì lọ bí lèpè kí ló tó fi ń gbààwẹ̀ Monday oníjọ́ tí wọ́n bí nù inú ẹ̀rí mi inú àwọn ìrújú sẹ́yìn pé mo ní ìrújú bíi 4 5 wọn máa mú wá ìrújú ẹlẹ́gẹ̀jẹ̀ wọn wá ní pé ànábì gan sọ́dọ̀ bí ara rẹ̀ náà every Monday ní gbààwẹ̀ ok ọ̀dà ṣe bí ẹ̀yin fẹ́ ànábì gẹ́gẹ́ tó nira rẹ̀ ó lóun gbààwẹ̀ níjọ́ Monday ọjọ́ tí wọ́n bí ìwọ lọ wá fẹ́ kọ́ sí ànábì ọwọ́ à ń dáná ń jẹun sọ́pà kan máa ra wọn ó ní nǹkan gan fi ìjọsìn súnmọ́ lọ ìwọ ń fi dúró àtìlù àtẹ́ńfílọ́pù táwọn èèyàn gbà ẹ ti mọ̀ pọ̀gbọ́n afọwọ́ nẹ̀ nìyàn débi pé ànábì sọ pé jọ Monday ní abíyàn ó tó wá tó mi sọ pé n tó jẹ́ máa gbàwẹ̀ Monday àti Thursday ni pé ìjọ Monday àti Thursday ni wọ́n máa ń kóṣẹ́ ẹrú lòkè mo sì fẹ́ kọjá gbogbo sẹ́tẹ̀yìn bá ṣe láti Monday wọn kò lọ ní Tuesday Wednesday Thursday wọn kò lọ Thursday láti Friday Saturday Sunday wọn kò lọ Monday mo á fẹ́ kọjá pé nínú tí wọn kò lọ ní Monday Thursday ẹ̀mí tí ẹ máa ń kóṣẹ́ lòkè nu káwé ọwọ́ àánú iṣẹ́ tí wọ́n bá mi kó so ẹni wá ní ohun tó wá ń gbà nítorí pé ó ti jọ bí wọn ó fi hàn yìí pé tó bá jẹ́ pé ìjọsìn ní bó ṣe gbà wọn ìwọ náà máa ń gba àwẹ̀ ẹjọ́ náà náà every Monday ó sọdọ̀ àbí ànábì lọ sọ́ọ̀sẹ̀ nu ìwọ wà á gbàwẹ̀ ọ̀dáná òǹgbẹ́ fílọ́pù sànàbí dáná ni ìyìn tó bá jẹ́ ayẹyẹ ọwọ́ àánú ẹ̀sìn àwọn ayẹyẹ tí Islam pàmì ti wá eléyìí èé sáyẹyẹ tó bá jẹ́ pé ìjọsìn níjọ́ náà jẹ́ ó fi àwẹ̀ sí ni àwọn wà fáwẹ̀ sí mọ́ àwa ń dáná so ẹ̀rí kó ti yàtọ̀ síra wọn so inshallah àmọ̀ pàdé tó bá díjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run. bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú pàrọ̀rùn fáwọn kan nínú àwọn táyé àrọ̀ lọ́rùn káwa mọ́ wọn ọba olóore káwa mọ́ wọn ọba olóore alhamdulillahi rabbil alamin oníjìbàlà fún ti alẹ́ òní àwọn tájẹ mẹ́tò wá ṣe tí gbọ̀nyìn àwọn jẹ́rọ fún àkókò tí a wà yẹ̀gbẹ́ náà níbàárẹ̀ tí a wí yìí ni mo jẹ́ kẹ́ máa gbọ́ wa kétékété nílé masáṣù àti àti ń gbádùn ọ̀nà ìdásọ́ọ̀sì rẹ̀ mọ́ ìbúni Ibrahim Isa òkè bá àtàbá ní ìbéèrè kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí lórí ọ̀rọ̀ hajj a lè sẹ́ndì mẹ́sẹ̀gì sórí nọ́mbà yìí 070106439 kagbọ́lẹ̀ kan sí 070106439 Ridwanullahi Muhammad Jamiu èkè ìmọ̀ ìjọba ìjọba kásúnà ní mi jẹ́ ìpàdé di ní ìjọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run máa ṣẹlẹ̀.